iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì má bá ń jà àwọn olówó ẹbọ ńlé àkàtà yẹ́rìyẹ́rì arélumọ bí owú sàngìrì làgìrì ọ̀làgìrì kàkàkà fi gbá ẹ̀dùn bọ̀ Ṣàngó ayẹyẹ ọdún Ṣàngó àgbáyé tọdún ní ló tún kó láti ọjọ́ keje oṣù kẹjọ títí di ọjọ́ kẹrìndínlógún la fi ṣe ètò oríṣiríṣi láti pèyàmọ́ sílẹ̀ fàyẹyẹ tọdún ní lọ́jọ́ kẹtàlá oṣù láṣàpérò symposium nílé olóògbé Dúróládípọ̀ láago 9 àárọ̀ àkórí àpérò ní Ṣàngó gẹ́gẹ́ bí òrìṣà àti Ṣàngó gẹ́gẹ́ bí ọba a sì ṣàfihàn gbogbo ohun èlò eré Ṣàngó lónìrànràn ọjọ́ kẹrìndínlógún ní ọjọ́ àṣekágbá grand finale láàfin Ọ̀yọ́ níbi tí Ṣàngó fúnra rẹ̀ His Imperial Majesty ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adékìní ó ti máa jẹ́ orí adé ń kalẹ̀ ẹni àyẹ́sí pàtàkì ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúwaṣèyí Abíọ́dún Mákindé igbákejì gómìnà Barrister Báyọ̀ Lawal àti abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Right Honourable Adébò Ògúndòyìn wọn ó sì máa jálejò pàtàkì àwọn olùgbàlejò ní ọ̀mọ̀wé Wàsíù Adéwálé Ọlátúnbọ̀sún àti aṣòfin Bísí Olúwarántí Michael iléeṣẹ́ àṣà ohun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde o Ṣàngó gbè wá o.